الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعيز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير العلي العظيم الغفور الشكور العلي بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عونك يا معين وبه نستعين. اللهم إني استودعتك ما علمتنيه وردده إلي عند حاجتي إليه. أنكم الله. ولا تنسنيه يا رب العالمين. آمين. اللهم افتح لنا كتابك وسنة نبيك ظاهرا وباطنا. آمين. باطنا وظاهرا وارزقنا العمل بهما بجائزاتك المقدسة اللهم آمين. آمين. اللهم صل على سيدنا محمد وآله واجعل نوره محيطا بذاته النبي وارسل لي من جميع جهاته. اللهم صل على سيدنا محمد الخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم. آمين. وعلى آله حق قدره ومقداره العظيم. آمين. gbogbo àwa tá ń bẹ ní inú họ́ọ̀lù ẹ dákun ẹ já pariwo Ọlọ́run ká ní Allahu Akbar. Allahu Akbar. ìwí Allahu Akbar wa yẹn ń jọ bíi pé bóyá wà bíi 20 la wà lórí ìjòkú. tó bá yẹ pa jù bẹ́ẹ̀ lọ ẹ pariwo Ọlọ́run dáadáa kí inú mi ó dùn. Allahu Akbar. méjì la wá ti ṣe yẹn lẹ́ẹ̀kẹta yìí a fẹ́ fi pàṣẹ dáadáa sọ́la wa kan tí ń bọ̀ wá. àkọ́kọ́ yẹn a fi kí Ọlọ́run lára àná wa. ẹlẹ́ẹ̀kejì a fi kí Ọlọ́run lára ìní wa. ẹ wá rí ọ̀la tó ń bọ̀ wá tẹ́nìkankan ò mọ nǹkan tó lè gbé wá tó sì já sí pé kò sẹ́ni tó lè ní remote control ẹ̀ tó tayọ ta ni. Allah. pariwo ẹ̀ pé kó gbé nǹkan dáadáa wá fẹ́ pé Allahu Akbar kabiran. Allahu Akbar. walhamdulillahi kasiran. فسبحان الله بكرة واسيلا. آمين. حمدا كثيرا طيبا مباركا فيه. آمين. ملء السماوات والأرض. آمين. وملء ما شئت من شيء بعد. آمين. الله. àti àtàrà Ọlọ́run àtọ̀rọ̀ kẹ́kún ìkẹ́ tọrọ kẹ́kún ìkẹ́ fún anabuwa Muhammad. sallallahu alayhi wa sallam. bá a ti nífẹ̀ẹ́ anabu Muhammad mọ́ rèé. ẹ yóò bá anabi dáadáa. anabi màá ló gbẹ́ nìkan kan wá bí ẹ yóò bá anabi dáadáa. sallallahu alayhi wa sallam. ìkànnì àwọn àfáàgbà wọn ní gbogbo ẹni tó bá fẹ́ ṣoríire ayé papọ̀ mọ́ ti. ìzámọ̀ ṣíta fi dàrẹ́ ní tẹ̀síà. tó o bá sì fẹ́ ṣoríire ní papọ̀ mọ́tọ̀la. fọkànsírí bí sọlá ti àlá Muhammad. má pọ̀ síbi nǹkan kan ju kó o máa yòǹbó ànábì ó yẹ yòǹbó ànábì kínú mi ó dùn. ó yẹ yòǹbó ànábì bí ẹni tó ń dágbére fún sípé sallallahu alayhi wa sallam. ṣíta fi dàrẹ́ ní tẹ̀síà. Allahumma salli ala sayyidina Muhammadin sallallahu alayhi wa sallam. wa ala alihi wa asahabihi wa sallim. Àmín. mi fẹ́ gba àsìkò àwọn àgbàlagbà. ó yẹ ká lọ bí kútúbà. nítorí pé a fẹ́ jẹ àǹfààní wípé àwọn ẹni Ọlọ́run ń bẹ ní orí ìjókòó. Masha Allah. ẹ má bínú bóhùn mi ṣe rí. ìrìn àjò yìí ìrìn àjò tó ní agbára ni. ó lágbára láti day one. tó yẹ pé a ti ń lo ohùn yìí bọ̀ tipẹ́tipẹ́ àáṣẹ ni a fẹ́ sinmi níwọ̀nba. kò ní bóyá tá a bá parí kútúbà ní èní yìí. Ọlọ́run ò ní jẹ́ ó há. mo wá fi ọlá bẹ́ẹ̀ látara nábì mo fi kí àwọn ẹni Ọlọ́run tí wọ́n ti lọ. ó bẹ̀rẹ̀ látòrí àwọn tí àwọn bàbá wa tí wọ́n júwe fún wa. tó bẹ̀rẹ̀ látòrí Maulana Sheikh Adam Abdullahi Al-Ilori. rahimahullahu ta'ala. ẹ̀yin mọ́mú ẹjọ́ ẹ má sùn torí Ọlọ́run. àsùn.
ó bẹ̀rẹ̀ látòrí bàbá wa Maulana Sheikh Adam Abdullahi Al-Ilori. rahimahullahu ta'ala. bàbá tó jẹ́ dá wọn mọ̀ àwọn náà ni bàbá tí wọ́n bí wa Maulana Sheikh Dawud Abdulrahim Adegbidin ọlọ́pọ̀ ènìyàn. rahimahullahu ta'ala. gbogbo wọn ti kọjá lọ sọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run dákun mọ́sí àbáwá kẹ́ wọn. radiyallahu ta'ala anhum wa jazahum minhu hasana wa jazahum minhu hasana. bisimilahi kul huwa Allah. bismillahir rahmanir rahim. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم ولم يكن يكن له كفوا أحد. mo wá padà sí orí ìjòkó anakumullah. ní tìtorí àsìkò. tọ́ ẹ dákun ẹ̀yin elétò iná yìí àsìkò yìí á nídìí iná torí Ọlọ́run. afẹ́ ṣiṣẹ́. a ti ń ṣe sùúrù bọ̀ àyè yìí tá a sì wà kì í ṣọ̀fẹ́ ni a wá síbẹ̀ ó ní tí ó bá dé gbogbo ohun tó bá dẹ̀ yẹ kẹ́ make ní provision fún wa ẹjọ́ ẹ bá wa ṣe kó wà intact torí Ọlọ́run masha ẹ kàn ń fi allah. orun máwọn àgbàlagbà níjòkó ni asọ̀bùrù náà la fẹ́ sà lónìí. àwa nítorí pa wà lórí àsọ̀bùrù káwọn èèyàn wa máa fagọ̀ lọ wá ó da bàbá. ànígbà kò sí wàhálà. ẹjọ́ torí Ọlọ́run ó dà yín pé ohun mi ó dé ìndé ibi bẹ́ẹ̀. tán wà káwọn tó bá yẹ kó ṣiṣẹ́ lé lórí ibi wọn bá wa kíkẹ́ àwọn ṣe. àgbàlagbà la wà. a kí ẹ̀yin bàbá wa masha allah. ẹ̀yin bàbá tó yẹ pé ní ọdún tí Ọlọ́run kádàrá wípé ká bẹ̀rẹ̀ iṣẹ́ yìí masha allah. ẹ̀yin náà ni à ń rí ẹ̀yin lẹ́ ń lùlù máa jó a wà ní ẹ̀yìn rẹ̀ gbogbo ẹ̀yin sọ́yìnbó bàyà àṣẹ gbogbo àwọn bàbá yìí lẹ mọ̀ dáadáa Ọlọ́run ò ní jẹ́ ó bàjẹ́ fún yín. àmín. mo gbé kíkí yẹn torí kíkí orí ìjókòó yìí mo gbé láti ọ̀dọ̀ àwọn bàbá wa tí Ọlọ́run kádàrá wípé kí ẹ̀gbẹ́ wọn rọ̀ fún gbogbo àwọn ọmọ kéékèèké àdàgbà tọmọdé. gẹ́gẹ́ bó ṣe wù wá là á máa ṣe kí ni là á máa wàláì Maulana Sheikh Alhaj Al-Imam Iklil Aroyewo أدام adamallahu الله ayatahu. Ọlọ́run dákun mọ́ ṣàjẹ́ àrí bàbá pẹ́ àmín. dákun ẹ bá ń ṣe àmínà dáadáa fún wọn àmín. ẹ bá ń ṣe àmínà dáadáa fún wọn. àmín. ìjókòó yín ní bíbá yìí wàláhì mi expect yẹ subhanallah. ní tìtorí pé bàbá tún ti tẹ̀síwájú nínú iṣẹ́ tí wọ́n ní káwa náà mọ̀ tẹ̀ láwọn náà ní ẹ̀yìn masha allah. nínú àwọn ọjà tọ́lọ́run wá dálẹ̀ fún wọn tó yẹ pé kò ń ṣe gbogbo vicinity yìí ló ṣe kí ni ló wà lọ́nà tó jìn chai. láwọn bàbá tó yẹ pé ó yẹ kí wọ́n ra máa lo àwọn àlàáfíà wọn lọ́wọ́ tí wọ́n wà yìí wọ́n wá gbéra láti bẹ̀ a sì tí ì ríra látìgbà tá a ti sọ pé a fẹ́ ṣe program yìí wàláhì làásìm ìgbà tọ́lọ́hún ó tún tó bàbá ló tún wá kọ́kọ́ dé bíbá ilé ni. ìlàlíhùlà ìlàlíhùlà abana. lópin ìgbà tí sánmọ̀ bá ń wọlé bá mi tí ilẹ̀ náà ń wo sánmọ̀ ọlọ́run ò ní jẹ́ ó bàjẹ́ fún yín sà. àmín. torí mi ìmọ̀ nǹkan tí mo lè fi appreciate gbogbo tí ẹ máa ń ṣe fún wa yìí. kílẹ̀ fẹ́ fún mo wá rí i bàbá. pé kò sí nǹkan kan àwọn sí. bàbá tí wọ́n bí wa náà lẹ́ ń wò mọ́ wa ní. ara àwọn bàbá wa àtàwọn bàbá yìí ni wọ́n jọ ṣe ilé ayé tọ̀. ní 70 tí wọ́n tiẹ̀ tí ì bí àwa yìí rárá. ẹ wá wo àtìgbà tí wọ́n ti jọ ń ṣe lánàá yẹn wọn ò wá gbàgbé àná àwọn tí wọ́n bá ṣe lánàá wọ́n tún wá ń rí wọn ní ara wa ọlọ́run ò ní kẹ́yìn náà kúrò ńlẹ̀ báyìí fún wa. àmín. torí ìdùnnú ni ẹ jẹ́ tẹ́ bá jókòó láàrin ibi tá a ti ń ṣàdúrà a máa fi wá ní ọkàn balẹ̀ ọlọ́run dákun bá a fẹ̀yìn náà lọ́kàn balẹ̀ kálẹ̀ àmín. àlùbáríkà ọlọ́run Muhammad. sallallahu alayhi wa mo fi sallam. kíkí yín yẹn mo fi kíkí àwọn àgbàlagbà tó tún yẹ ká jọ jókòó ní ààyè yìí tá a jọ máa ń jókòó ní ọdọọdún ó bẹ̀rẹ̀ látòrí bàbá wa àgbà Sheikhul Ikhlasi bàbá wa ọlọ́ndáre. adamallahu ayatahu. àwọn bàbá wa Sheikh Abdulmumin Shuaib àwọn náà à ń retí wọn ọlọ́run dákun jẹ́ wọn bá wa láyà tàlàáfíà. àmín. tó fi kárí gbogbo àwọn ẹni ọlọ́run bẹ́ẹ̀ bisimilahi li ilafi. bismillahir rahmanir rahim. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. mo wá kí ìkàlẹ̀ àwọn bàbá wa Al-Khalifa ṣéwù Maulana
Sheikh Abdul-Jami' Abdul-Rahim ọlọ́pọ̀ ènìyàn. أدام الله آياته. Al-Ojodi bàbá wa lójoodu. أدام الله آياته. bàbá lójoodu. Ìjókòó wọn ìjókòó bàbá ni. bẹ́ẹ̀ni. Ìjókòó wọn ìjókòó àwọn àfáà wa ni. Masha Allah. Ìjókòó wọn ìjókòó gbogbo inú ilé àwọn bàbá wa Abdul-Rahim ọlọ́run ní jẹ́ ó bàjẹ́. Àmín. Ọkọ̀ tí ọlọ́run gbé sí àárín ẹ̀ lẹ́yìn lọ́wọ́ ọlọ́dàkùn mọ́ṣáàjẹ́ máa wá dáadáa. Àmín. Ọlọ́run má jẹ́ kí ṣe ìtọ́nu ó gbà lọ́wọ́ yín. Àmín. Iṣẹ́ àwọn bàbá yìí là ń jẹ́ ní ibi tá a wà ọlọ́run ó wọlá yín kò ní daṣẹ́ náà rú mọ́ wa lọ́wọ́. Àmín. Wala la hawla wala quwwata illa billah. mo wá kí àwọn bàbá wa tó ṣe pé mi mọ́rún tí mo lè ní mo fẹ́ máa fi kí wọn. Ahlan bi huduri Sheikh Abdul-Mumin Shuaib ṣebí mo sọ bẹ́ẹ̀ ẹ bá ń gbé ọlọ́run tóbi dáadáa. Allahu akbar. Àwọn bàbá tá a kí ìkàlẹ̀ wọn tán tó yẹ bí àìtí mú máìkì kúrò ní ẹnu kíkí wọn ni wọ́n wọlé yìí. Akramakumullahu jẹ́ bàbá pẹ́. Akramakumullahu jẹ́ bàbá pẹ́. Jẹ́ bàbá pẹ́ o jẹ́ bàbá pẹ́. Akramakumullahu jẹ́ bàbá pẹ́. Akramakum. ẹ máa wọlé ẹ máa rọra sáré wa. bàbá wa tá a ti retí. ọlọ́njà rí gbẹ́sà. Akramakumullahu jẹ́ bàbá pẹ́. Akramakumullahu jẹ́ bàbá pẹ́. Mo kí ìwọlé àwọn bàbá wa Sheikh Abdul-Mumin Shuaib Abu Hanifa. Adamallahu ayatahu. Mo fi kíkí wọn mo fi kí gbogbo àwọn tí wọ́n jẹ́ jàǹkànjàǹkàn ní inú ìjọ Jumslamu tí wọ́n jọ wọlé Masha Allah. sí orí ìkàlẹ̀ wọn ó bẹ̀rẹ̀ látòrí àwọn ìyá wa nínú ilé bẹ́ẹ̀ni. tó fi kárí gbogbo àwọn ìyá àti àwọn bàbá wa láti Jumslam Ọlọ́run dákun mọ́ sí àbáwá dúpẹ́ fún yín o. Àmín. Àlùbáríkà ọlá nàbì Muhammad. sallallahu alayhi wa Mo sallam. wá fi kíkí bàbá mo fi ń kí àwọn bàbá wa Maulana Sheikh Nuruddin Hassan Akanni Ọlámilékan Ìlọrí. Adamallahu ayatahu. Bàbá tó yẹ pé láàárọ̀ lọ́sàn-án lálẹ́ wọn fi wá lọ́rùn lẹ̀ bẹ́ẹ̀ni. lórí iṣẹ́ tá à ń ṣe kí ni. ẹ ń ṣe yìí. Wàláì Lazim. Nọmba 1 ẹni tó máa ń kọ́kọ́ fún wa ní kọ́rẹ́jì lórí iṣẹ́ yìí. Wallahi. Àwọn bàbá wa yìí ni. Kò wá sí bó ṣe lè wù kí àsìkò fún wọn tó wọ́n wàá mọ́nítọ̀ ṣẹ́ wọn. Ọlọ́run ní tí ó bàjẹ́ fún yín sá. Àmín. Àlùbáríkà ọlá nàbì Muhammad. Sallallahu alayhi wa Gbogbo sallam. tó jáde látara yín nínú tẹ̀ ń ṣe fáwa náà lórí ká lè ṣoríire ní ká lè ṣoríire ọ̀la ká lè ṣoríire ayé àti tàlkìyámà Ọlọ́run dákun mọ́ dùn àwọn ọmọ tí yín náà ńlá dá ẹ̀. Àmín. Àlùbáríkà ọlá nàbì wa Muhammad. Sallallahu alayhi wa Wala la sallam. hawla. wala quwwata illa billahi al-aliyyil Mo kí azim. Sheikh Abdulrahim Eh, àwòládù méjì. awladu méjì. Àwọn bàbá Sheikh Nuruddin Hassani náà ni wọ́n fún wọn ní orúkọ yẹn tó bá fẹ́ kí àfa àtàyè wọ́n sọ pé àwòládù méjì torí wọ́n jẹ́ Abdulrahim. Abdulrahim. Bàbá wa tún sọ wọ́n lórúkọ ara wọn Ọlọ́run ò ní jẹ́ ó bàjẹ́. Àmín. Bí ọ̀nà ti jìn tó wọ́n fi tìfẹ́tìfẹ́ wọ́n fi wá sí ààyè yìí lénìí. Allahu akbar. Nínú àwọn tó fi mí lọ́kàn balẹ̀ wípé àdúrà tèmi tá a fẹ́ ṣe ní kútúbà. ó ti gbà. Wàláhì tó ti gbà tó láwọn mọ̀yánmọ̀yán tá expect ni wọ́n ṣe kí ni. ni wọ́n wọlé. Mo kí yín Ọlọ́run dákun mọ́ ṣàjárí yín pẹ́. Anakumullah. Mo kí Maulana Sheikh Nasiruddin Abdulrahim. Hafizahullahu wa Ẹ bá ń sọ bẹ́ẹ̀ dáadáa. Hafidhahullahu wa ra'ah. Bóyá sọ́nẹ̀mù tó so wá pọ̀ yẹn ló jẹ́ kí ìfẹ́ yẹn pọ̀ gan-an. Ha, ìfẹ́ yẹn pọ̀. Wàláhì àfa nífẹ̀ẹ́ wa dé pàpín. Allahu akbar. Péyàn nífẹ̀ẹ́ èèyàn láyé Ọlọ́run ò ní jẹ́ ó bàjẹ́ fún yín sà. Mo kí yín mo kí Sheikh Taofik àti gbogbo àwọn tí ẹjọ́ wa Ọlọ́run dákun mọ́ ṣàjárí yín pẹ́. Àmín. Hayyakumullahu wa bayyakum. Àmín. Kí n tó lọ sínú àdúrà gbogbo ẹ̀yin èèyàn fi ara balẹ̀ dáadáa. ẹ jẹ́ àfarabalẹ̀ Mo dáadáa. kí ìwọlé àwọn bàbá wa lóṣòdì. Ee, Aṣojú àwọn bàbá wa láti Òṣòdì, Àwálù. Ẹ bá ní àwálù. Àwálù. Ẹ dákun ẹ bá ń wọ́gà fún ọmọ yẹn. Àga Masha wà bẹ̀ yẹn Allah. torí Ọlọ́run.
ẹ bá ní Awwalu. àwálù Awwalu. ìjókòó wọn ìwọlé àwọn bàbá wa ní Shukran Adé-Òṣòdì ni li hadiratikum. wọ́n fi kíkí yẹn mo fi ń kí gbogbo àwọn ulama wa al-ajilla. Shukran limaji'ikum. àwọn àgbà àfáà tó yẹ pé èmi ń ṣojú wọn lórí ibi tí mo wà yìí ni. Shukuri ka shukuri nabatil aridi fil matari. àwọn tó yẹ pé àwọn ni wọ́n ń bẹ àwọn nìròmí tí ń bẹ ní. Abẹ́ omi. Bravo to your presence. ṣé ti bàbá Megida ni mo fẹ́ sọ ni. Bravo to your ṣé ti bàbá Adé Sùlàìmánù ni mo fẹ́ sọ arrival. ni. You are highly welcome to this glorious occasion. àbí ti bàbá Mọ̀lánà Sheikh Al-Ghazali Adam. You are highly welcome bàbá to wa Sheikh this Sharifuddin Bulbul. glorious occasion. àfa àgbà tí kì í jẹran kàṣì. bàbá wa Adira. Gbogbo yín la kí o. mo kí Mọ̀lánà Sheikh Ridwanullahi Arikewuyo. mo sì kí bàbá wa Bulbulu. Bẹ́ẹ̀ni gbogbo mo wa kí la bàbá kí. Dankano. Bẹ́ẹ̀ni mo kí bàbá ń wòlíì gbogbo wa la Al-Wakil. kí. mo kí gbogbo ẹ̀yin àfáà mi ẹjọ́ torí Ọlọ́run torí Ànábì Òmùlẹ̀ Muhammad. ayé mọ́tò kan di tẹ̀ kí fi ìkàwé yàtọ̀. ẹ má lùlù mo kí gbogbo àwọn bàbá wa tó já sí pé iṣẹ́ tá a fẹ́ ṣe lénìí nínú àwọn tó bí tá a máa ń torí wọn jòkó àdúrà àbí bẹ́ẹ̀ kọ́ ni Bẹ́ẹ̀ni àwọn bíìmù àti bílà tí wọ́n jẹ́ ti 99 names of Allah. àwọn bàbá yẹn náà jòkó yìí Àwọn bàbá dáadáa. àwọn náà jòkó lọ́hùn yẹn náà Chai. àwọn obìnrin wọn ni wọ́n jòkó lọ kánrin níbẹ̀ yẹn ẹ wo àwọn ìyá láti sọ ibùdó bàyá ni ẹ wo gbogbo wọn mò ń bọ̀ wá síbi kíkí yín o Àwọn bímọ àti pílà. ṣùgbọ́n mo fẹ́ ká ṣe àdúrà yẹn ní tìtorí Àsìkò. Gbogbo wa ni bàbá kí. tí àwọn àfáà bá ti kí àwọn bàbá wa tán Bẹ́ẹ̀ni kágbó yẹn sẹ́tù. à á wọnú àdúrà À ń lọ́nà àdúrà nìyẹn. gbogbo àwọn ọmọ kéékèèké tí wọ́n bá lè máa distract attention wa Jù wọ́n sókè. ẹ dákun torí Ọlọ́run ẹ jẹ́ kó máa lọ sókè Kọ́ máa lókè. àwọn báńsà tí wọ́n wà ń ta yẹn ni kí wọ́n wọlé Àwọn báńsà tí wọ́n ń bẹ́ ń ta bàbá ní kí wọ́n wọlé. torí tá a bá ti bẹ̀rẹ̀ àdúrà mi ìfẹ́ káwọn èèyàn máa lọ kí wọ́n máa bọ̀. Wọ́n lẹ́nìkan kan ò ní lọ kò ní máa bọ̀ mọ́. Ẹ̀yin báńsà tẹ̀ ń bẹ́ ń ta ẹ wọlé. ẹ tó bá ti wọlé ẹ tó bá lóun fẹ́ jáde kó má jẹ́ ó jáde ẹ tó bá fẹ́ Ẹ̀yin wọlé báńsà ẹ kó má wọlé. Wọ́n ní tẹ́ ẹ bá ti wọlé ẹ tó bá fẹ́ jáde ẹ má jẹ́ ó jáde ẹ tó fẹ́ wọlé náà ẹ má jẹ́ ó wọlé mọ́. torí lílọ bíbọ̀ yóò mọ̀ distract wọn nípa ìtorí Ẹ ti Ọlọ́run. gbogbo lẹ̀kùn. Ẹ dúró àdúrà sì síbẹ̀. la wá ṣe kí ni àdúrà la wá ṣe. Ẹ tó bá fẹ́ tọ̀ kó mú mọ́ra. kó mú tọ̀ mọ́ra ká fi ṣàdúrà Mọ́tò tán. mọ́ra ká fi ṣàdúrà tán. kí wọ́n má lè distract wa. Ẹ má jẹ́ kẹ́nìkan kan bọ́ ta kẹ́nìkan má dẹ̀ wọlé. ó yá big fish ẹ dúró síbẹ̀ yẹn torí Big Ọlọ́run. fish. Masha ẹ Allah. dúró síbẹ̀. Ẹ má jẹ́ kẹ́nìkan kan wọlé kó dẹ̀ bọ́ ta. a fẹ́ wọnú agbami àdúrà lọ báyìí. àwọn èèyàn sì gbọ́dọ̀ mọ pàtàkì n tó ń jádùá gan. Bẹ́ẹ̀ni. àwọn èèyàn mọ a máa ṣàdúrà ẹlòmíì ò máa ṣeré. Ẹ máa bá aṣọ gbogbo lẹ̀kùn yẹn. Kẹ́nìkan kan máa wọlé. kó kàn máa kọ́lẹ̀ ni. wọ́n kọ́ rí ẹni rí i pé o ṣe kí ni o serious. big fish máa jẹ́ ká serious ń sìn. Big fish. Ẹni tí big fish bá sì gbá mú. ó yá dákun mú tẹ̀sùbá rẹ torí Ọlọ́run. Mú tẹ̀sùbá rẹ. nínú orúkọ Ọlọ́run tá ń sàtàgbà lọ́dọ̀ àwọn bàbá wa Sheikh Abdulmumin Shuaib. Adamallahu ayatahu. a bẹ̀rẹ̀ ní July 25 gẹ́gẹ́ ti fún wa ní yọ̀ǹda. síwájú July 25 yẹn ní every Friday ní alalẹ́ ní déédéé aago 9. Lọ́jọ́ Friday. àwọn 99 names of Allah international family. Swimming pool la máa ń lọ bàbá every a máa ń ṣe Friday. àdúrà fún wọn lálaalẹ́. Prayer pool. ní A máa tìtorí lọ pé swimming pool. púpọ̀ nu wọn gan wọn sí ládùúgbò yìí. Allahu akbar. ara àwọn tó yẹ pé òkèèrè ni wọ́n wà. Bẹ́ẹ̀ni. pé àwọn náà ni wọ́n ṣe tọ́lábù fún wípé táwọn ò bá lásàlátù táwọn lè máa lọ ní London ẹni tó wà ní Cairo tó lóun náà ò lásàlátù tóun lè ṣe kí ni. Tọ̀ tó wọ́n máa lọ. aláwọn mẹ́ta kan náà ní Libya wọ́n láwọn ò níbi táwọn lè máa bẹ́ẹ̀ l'Abuja náà àti láwọn ibi tó yẹ kó jìnnà sí ibi tá a wà yìí pẹ̀lú ìfẹ́ ẹ̀yin àgbàlagbà wọ́n sì láwọn so mọ́ wa pé kò sáfà míì táwọn lè lọ bá tó tayọ tàbá wá fàyè lẹ̀ fáwọn òun ló bí ihun tí à ń ṣe yìí
mo wá bẹ̀ wá nítorí ọlọ́run gbogbo ẹ̀yin tí ẹ wà ní orí pílátífọ́ọ̀mù báyìí náà. gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ lórí pílátífọ́ọ̀mù gẹ́gẹ́ pátá. tí ṣe máa ń kójọ ní ìjọ Friday ó yẹ dákun ẹ mú tẹ̀sùbá yín báyìí. ó yẹ mú tẹ̀sùbá yín. ní Friday July 23 a wá bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́run tí ń ṣe Allah. Allah. ó bá mi pariwo orúkọ ọlọ́run dáadáa. Allah. ìwọ tó mọ̀ wípé o fẹ́ gbé gbígbà àdúrà kúrò ń bíbá ilé ní pariwo orúkọ ọlọ́run kò nílẹ̀ dáadáa. Allah. Allahu la ilaha illa huwa al-hayyul qayyum. a ti wọlé àdúrà lọ nìyẹn o ẹ̀yin tẹ́ ń lọ tẹ́ ń bọ̀ yẹn ẹ jọ̀ọ́ torí ọlọ́run. torí ọlọ́run. ẹ jọ̀ọ́ torí ọlọ́run. gbogbo àwa tá a jọ ṣiṣẹ́ yìí mo fẹ́ ká dìde dúró bí mo ṣe dìde dúró yìí. gbogbo àwa tá a jọ ṣe 99 days yìí bàbá làwọn fẹ́ kẹ́ ẹ dìde dúró báwọn ti dúró yìí. ìwọ tí wọn náà mọ̀ wípé o fẹ́ láǹfààní nínú ẹ̀ náà ìwọ náà. ìwọ tó fẹ́ láǹfààní nínú ẹ̀ náà kì í ṣe ìwọ tiẹ̀ náà. wàá pariwo Allahu nígbà ẹ̀ẹ̀mejìlá. a pariwo Allahu nígbà ẹ̀ẹ̀mejìlá àwa jókòó padà. ṣùgbọ́n kò wí ní ìwí tó yẹ pé àwọn màláìkà tí wọ́n máa ń gbé fáìlì lọ síwájú ọlọ́run ẹ̀rù ó bà wọ́n. ẹ̀rù ó bà wọn màláìkà wí bẹ́ẹ̀. ọlọ́run ò sì dá wọn bíbí yìí. ọlọ́run ò sì dá wọn lóhùn pariwo rẹ̀. ó yẹ bá ń pariwo Allah nígbà ẹ̀ẹ̀mejìlá. ó yá dìde tí wọn náà bá nídìí ẹ̀. Allah. 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 Ẹni Allahu Akbar. Allahu Akbar. Ó yẹ jókòó padà. Jókòó. báwa ṣe máa ń lọ púùlù every Friday nìyẹn ó ti mọ́ra. ìwọ tó ti jókòó tó rìláàsì tẹ́lẹ̀ wípé ṣé kò sádùá mọ́ ó yẹ kí yẹn ti ó yẹ kó ti jíjẹ báyìí. sisters. ó yá mú tẹ̀sùbá rẹ̀. ìgbà tá a bẹ̀rẹ̀ ní àjò yẹn pẹ̀lú Allah Ar-Rahman à ń bàbọ̀ kẹrẹ̀ tọ́lọ̀ ń fi ní kí a sọ̀kalẹ̀ síbi àsọ̀búrù tí gbogbo wa jọ fẹ́ ṣe kí ni ní èmi bàbá àti ti sá odidi Dalailu àti Al-Qur'an àwa fẹ́ lọ síbi orúkọ Ọlọ́run yẹn. Masha Allah. kí gbogbo ó wá mú tẹ̀sùbá. mú tẹ̀sùbá rẹ̀. kẹ́bà ti ṣe máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú istighfar. bẹ́ẹ̀ni. ìyẹn ni pé gbogbo òrùn ẹ̀ṣẹ̀ tí kì í jẹ́ ká dùn àgbà ìwọ náà sọ bẹ́ẹ̀. ìwọ náà sọ bẹ́ẹ̀ gbogbo òrùn ẹ̀ṣẹ̀. gbogbo òrùn ẹ̀ṣẹ̀. gbogbo òrùn ẹ̀ṣẹ̀. tí kì í jẹ́ ká dùn àwùgbà. tí kì í jẹ́ ká dùn àwùgbà. Ọlọ́run kò forí ẹ̀jì mí. Ọlọ́run kò forí ẹ̀jì mí. nínú èèyàn bíi 100 tó wà ń bíbá èèyàn 3 sì ń sọ̀rọ̀. Allah. ó wí lẹ́ẹ̀kan sí pé gbogbo òrùn ẹ̀ṣẹ̀. gbogbo òrùn ẹ̀ṣẹ̀. tí kì í jẹ́ ká dùn àwùgbà. tí kì í jẹ́ ká dùn àwùgbà. Ọlọ́run kò forí ẹ̀jì mí. Ọlọ́run kò forí ẹ̀jì mí. àkùnrin tún ṣẹ́gi fi rúrọ̀ bàkún. Olúwa ọba wa amadu ti dé gẹ́gẹ́ bá a ti ṣe ń délé ní ọlọ́run ọba ìwọ ló ní káwé lálàforíjìn. Innahu kana gafara. torí pé wọn náà lọ́ba tó lè ṣàforíjì fún ẹ̀dá torí wọn náà ló mọ bá a ti ṣe ṣe ìwọ náà ló dẹ̀ mọ bó ti lè ṣàforíjì fún wa. Yurisili sama aleikum midirara. ó wá ní bó bá ti foríjì wá kò sí nǹkan kan tí ó máa jẹ́sàn fún wa bí kò ṣe yí pé wàá rọ àánú ẹ̀ kalẹ̀ fún wa láti sánmà. Wayumdidikum bi amwalin wa banin. gbogbo ta léwà tó mo sọ pé a máa fẹ́ lóore nínú ayé ń bí òní ìwọ́lọ́run bó ṣe fún wa bóyá lówó ni àbí lọ́mọ ni àbí ní dúkìá. Wayaj'al lakum jannatin wayaj'al lakum anhara. oore náà wà ní ma nínú ayé bí bá a bá tún wá dọ́dọ̀ rẹ o ní àlùjánnà tó ti pèsè kalẹ̀ dé gbogbo ẹ̀ ní ó máa jẹ́ ẹ̀san fún wa. Astaghfirullah Allah astaghfirullah Allah. gbìyànjú bí wọn náà máa wí pẹ̀lú ẹnu rẹ. Allah astaghfirullah Allah. 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 Astaghfirullah Allah.
أستغفر الله الله 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 أستغفر الله ولا ما ويبه أنت بلوغي بلاسفورم ما ويبه ما شبه شلوسوسه إلى ما ويبه ما دالاني به أستغفر الله الله 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 أستغفر الله إن الله غفور رحيم قل الحمد لله وسلام على عباده الذين اصطفى. ọpẹ́ polówó ọba wọn ọba tá a dúpẹ́ fún àlàáfíà ọlọ́run kó máa bá gbogbo àwọn ẹni ọlọ́run ọba. يشركون الحمد لله رب العالمين 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 إن الله وملائكته يصلون على النبي olùwọ̀ ọba wọn ṣe ṣàlàtì fún ànábì wa يا أيها الذين آمنوا ọlọ́run mo pe gbogbo ẹ̀yin tẹ́ nígbàgbọ́ nínú èmi ọlọ́run. صلوا عليه ẹ̀yin náà bá mi ṣàtìlẹ́yìn fún ẹ bá mi ṣàlékún rẹ̀ fún ọlọ́lá wa اللهم ti صل على ṣàlékún wa. محمد وسلم اللهم صل على 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 محمد وسلم. a fẹ́ wọnú iṣẹ́ lọ báyìí. àfẹ́ ìwọ́nú ṣe lọ báyìí. ẹ rí àwọn pamphlet tó wà ní orí tébù yẹn. ẹ rí i pé gbogbo àwọn ìwé pélébé eléyìí tó ń bẹ lórí tébù yìí. láti lè fi kárí àwọn tí wọ́n sí lára wa lọ́ǹgì ló ṣe wà ń bẹ̀. àwọn tí wọ́n sí lára wa láti lè fi kárí wọn along. torí ìdí èyí iṣẹ́ ta fẹ́ ṣe yìí iṣẹ́ ta máa nídìí ká sacrifice ara wa fọlọ́. wàá sacrifice ara rẹ fọlọ́. iṣẹ́ orí ìjòkó ń bẹ́ ń bẹ́. iṣẹ́ orí ìjòkó ń bẹ́ ń bẹ́. iṣẹ́ orí ìdúró ń bẹ́ ń bẹ́. ìdúró náà ń bẹ́ ń bàbá bẹ́. ti sọ pé ó yá orí ìjòkó la lọ yóò. ó bá wa jòkó. a jòkó tábà ti là ń lọ sórí ìdúró. àtújọ dúró. àtújọ dúró ní Masha kájọ Allah. ṣe kó lè jásí pé gbígbàdúrà yẹn ṣe kí ni ó o. kárí. ẹ bá ń gbé ọlọ́run tóbi lẹ́ẹ̀kan náà. Allahu Akbar. ilé àsìmá olùsìnà. olúwa ọba wa àtúntìdé gẹ́gẹ́ bá a ti ṣe ń dé ìwọ ọlọ́run ọba ìwọ lójúwe fún wa pé àwọn orúkọ kan ń bẹ tá a bá ka orúkọ náà yóò fún wa ní mọ́kàndínlọ́gọ́rùn-ún ó ní kò tọ́sẹ́nì kankan tó jù rí ọlọ́run ọba lọ. fàdí òbíà. ìwọ ọlọ́run ọba wa sọ fún wa ó ní gbogbo àwọn orúkọ yìí pátápátá in tó jẹ́ kémi ọlọ́run ọba kí n ṣàdáyanrí ẹ̀fẹ́ mi ọlọ́run ní kẹ́lẹ́ máa fi sunkún sẹ́mi ọlọ́run ọba lọ. wàzàrù lẹ́sìn náà yòlì dùn náà fi.
أسمائه ọlọ́run ọba wa ní bẹ́yìn bá ti ń pè mí ọlọ́run ọba pẹ̀lú orúkọ tèmi ọlọ́run ọba nífẹ̀ẹ́ sí jùlọ tẹ́ bá wá kẹ́fín sáwọn kan tẹ́láwọn ò ní forúkọ èmi ọlọ́run ọba bèmí ọlọ́run ọba ni ẹ fi wọ́n sílẹ̀. سيجزون ما كانوا يعملون. ọlọ́run ọba ní tí yóò jẹ́ san wọn èmi ọlọ́run ọba mọ̀ ní déédéé bó ti yẹ kí ó lọ tí ó dẹ̀ ní dé bí ó tí ó ó dẹ̀ ní yẹ dé. ìṣọwọ́ bí mo ṣe fẹ́ ṣọwọ́ kù lídìí ńlọ́ha. ẹ bá wí kí sẹ́mọ̀ mi dáadáa kù lídìí ńlọ́ha. àbídí ńrahàmá. àyàmọ́ tẹ̀dí ń. ọlọ́run ọba ní ẹ pariwo èmi ọlọ́run ọba tí mò ń jẹ Allahu ẹ pariwo orúkọ èmi ọlọ́run ọba tí mò ń jẹ Ar-Rahman kò sí èyíkéyìí tẹ́ ẹ pè ní orúkọ èmi ọlọ́run ọba. olè òsínà. ọlọ́run ọba ní gbogbo àwọn orúkọ tó fi ń dà jùlọ èmi ọlọ́run ọba mo ní gbogbo ẹ̀ bó ṣe Al-Latifu bó ṣe As-Saburu bó ṣe Ar-Rashid èmi ọlọ́run ni mò ń jẹ gbogbo ẹ̀ wàlá pátápátá. tẹ̀tí àdìbí sọ́lá àti kàwálà àtúkọ́ títí bíyà. ọlọ́run ọba wá fún wa lófin ó ní bẹ́ẹ̀ bá fẹ́ pè mí ọlọ́run ọba má pariwo jù má dẹ́ dákẹ́jù bó bá fẹ́ sunkún sí mi ọlọ́run ọba wàbútẹ́ kí bẹ́ẹ̀ iná zá líkàsẹ́bí là. wá ṣe ìwọ̀n tó lọ́wọ́ sí láàrin méjèèjì nínú kó o pariwo àti kó o dákẹ́. ó yá As-Sabur mútàṣùbà rẹ̀ As-Sabur ìwọ náà wọ́n tẹ́sí. 1111. 111 ó lẹ́nìkan As-Sabur. kan wá fẹ́ dá ṣe. àwa tá ń bẹ online àti bẹ̀rẹ̀ As-Sabur. nìyẹn As-Sabur 1111 As-Sabur As-Sabur 1111. 1111 ìyànjú kó o ṣe dáadáa. gbìyànjú kí wọn náà ṣe kó pé dáadáa. mùtẹ́dí àbìlì ìmáàmù sí ni. tí bàbá bá ti parí ẹ̀ àwa tẹ́bí náà bá ti ti ṣe tán parí ìtọ́lọ́ nìyẹn. tèmi ó ti gbé gbogbo ó tẹ́yìn ti gbé yòókù. gbogbo tẹ̀yìn yòókù. kẹ́ni dá àwọn bàbá wa lórí ìdòwò. Masha Allah. min fadlikum. Min fadlillah. As-Sabur. As-Sabur As-Sabur. As-Sabur As-Sabur. As-Sabur 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 As-Sabur. الصبور As-Sabur ìwọ tó o bá ti ṣe ń lé tẹ́lẹ̀ ìwọ náà tún ṣe 1111 As-Sabur. الصبور الصبور الصبور.
الصبور. Allah. Asọ́bọ̀rọ̀ ó yẹ já mú ìwé orúkọ ọlọ́run tó wà lórí tébù yẹn. Ìwọ tó ti ṣe tán tá a ti ṣe tán pẹ̀lú bàbá mú ìwé orúkọ Ọlọ́run tí bẹ lórí ìjókòó. àtòṣetán mọ̀tẹ́dí ámbìlì imam. Tọ́ àtòṣetán mú ìwé tí mẹ́wájú rẹ. Lórí ìjókòó a ké orúkọ ọlọ́run láti òkè délẹ̀. Masha Allah. A wàá dà níyàn tá a bá ń fẹ́ lọ́dọ̀ ọlọ́run. Tá a bá ti ṣiṣẹ́ orí ìjókòó tán a tún dìde dúró. Èèyàn padà sórí a ó ìdúró. kí àsìmáwò láwùlẹ̀ ó síná orí ìdúró. A tún dà níyàn tá a fẹ́ síwájú tá a ní. Síwájú Ọlọ́run. A wàá ké lápapọ̀. Tá a bá tún ti wá ké lápapọ̀ bẹ́ẹ̀ gbogbo tó bá kù tá a fi yanjú iṣẹ́ yẹn. A ṣe ọlọ́run ó jẹ́ kí ó jẹ́ mímúṣẹ fún wa. Àmín. Bismillahirrahmanirrahim. Ar-Rahman Ar-Rahim Al-Malik Al-Qudus As-Salam Al-Mu'min Al-Muhaymin Al-Aziz Al-Jabbar Al-Mutakabbir Al-Khaliq Al-Bari Al-Musawwir Al-Ghaffar Al-Qahhar Al-Wahhab Al-Razzaq الفتاح العليم القدير الأليم القابض العظيم الغفور الشكور العلي الكبير العفيز المقيت العسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي الولي المتين الأمين المؤسي المبدع المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور يا الله يا منان يا ديان يا سلطان. Atutunka. Adama gbé máìkì fún afáànàfi. Ọlọ́run dákun mọ́sá bá a ṣàlékún àlàáfíà fún Ádámù. آمين. الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعيز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير العلي العظيم الغفور
الغفور الشكور العلي الكبير العزيز المقيت العظيم الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي الولي المتين الامين الموسي المبدع المعيد المولد المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول الاخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والاكرام المقسط الجامع الكني المغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد يا منان يا منان يا ديان يا سلطان Bóyá dàníyàn béèrè oore tó fẹ́ lọ́dọ̀ dàníyàn béèrè gbogbo oore eléyìí tó ń fẹ́ lọ́dọ̀ Ọlọ́run. ìwọ tá a jọ bẹ̀rẹ̀ nǹkan ẹyọkan tó ń tẹnu mọ́ àtàwọn nǹkan míì tó fi ń tọrọ. nǹkan ẹyọkan tó ń tẹnu mọ́ ìwọ tá a jọ bẹ̀rẹ̀ ó yá máa wí fọ́lọ́run. ipò pòsíṣàn tó wà yẹn náà ni o ti máa ipò tó wà yẹn náà ni o ti máa wí fọ́lọ́run. ní tìtorí pé ìwọ náà ti ṣe sùúrù. ìwọ náà ti ṣe sùúrù. o ti sọ. o ti sọ. Ọlọ́run pé o tún máa ń tó fẹ́ sọ mọ́. sọ fọ́lọ́run pé o máa ń tó tún fẹ́ sọ mọ́. sọ wípé kí gangan sọ fún ẹ. ní kí gangan sọ fún ẹ. káwọn tá ẹ lè rí nǹkan káwọn sọ tá ẹ lè rí nǹkan sọ ń pa rẹ. ẹni tí wọn bá rí nǹkan kan sọ ń ẹni pa tó ẹ. tó bá rí nǹkan sọ ń pa kò rẹ. kí ń ṣe èèyàn o. kìí ṣe èèyàn. o important ni o important ni. oore táwọn tá ò rí lára oore rẹ. tó tó rí lára tí rẹ. wọ́n fi mọ níṣẹ́ wọ nìkan tí wọ́n fi máa níṣòwò nìkan ni. èrè rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run. èrè rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run. kó wọ láàyè ibi tá a dé yìí. Ọlọ́run kó wọlé àyè ibi tá a dé kó yìí. wọ láwọn àgbàlagbà tí kó wọ́n wọlé àwọn àgbàlagbà tí wọ́n bẹ lórí tí ìjòkó. wọ́n fa iṣẹ́ ilé wa tí wọ́n lọ́wọ́. fa iṣẹ́ ilé wa lọ́wọ́. ohun tó ní kálukú wa ń béèrè lọ́dọ̀ lọ́dọ̀ tó Ọlọ́run. kálukú wa ń béèrè. Ọlọ́run dákun má ṣàfihàn wa Ọlọ́run dákun má lọ́wọ́. ṣàfihàn wa lọ́wọ́. Ṣé amínà mẹ́ta. ṣe amínà mẹ́ta lẹ́ẹ̀kan náà. Àmín. Àmín. Àmín ya Allah. bóyá gbogbo ẹja lọ sódì ìdúró. à ń lórí ìdúró nìyẹn iṣẹ́ orí ìdúró. bisimilahi rahman rahim. الرحمن الرحيم المالك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابل الباسط القافل الرافع المعز المذل السميع البصير الحكم العادل اللطيف الكبير العليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت العسيف الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي الولي المتين الامين الموسي المبدع المعيد المحيي المميت الحي القيوم الواحد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول الاخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والاكرام المقسط الجامع الغني المغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور يا منان يا منان يا ديان يا سلطان bóyá tuntun tó ń fẹ́ yẹn wí fọlọ́run. tún tó ń fẹ́ yẹn ó yá tuntun wí fọ́lọ́. gbogbo oríkèé ibi tá à ń dé yìí oríkèé àṣẹ ni o. oríkèé àṣẹ ni gbogbo ibi tá à ń dé yẹn ó yá máa fi pàṣẹ. torí Ọlọ́run. torí Ọlọ́run mọ́ṣẹ́rẹ́ ìtì ń dùn ẹ́ lọ́kàn ó yá wí fọ́lọ́. sọ pé tí o bá fi dìwòye ọdún tó sọ fọ́lọ́ pé bí o bá fi dìwòye ọdún tí mò ń fẹ́ wá dúpẹ́ oore. ó yá dàníyàn. dàníyàn síwájú Ọlọ́run wí gbogbo nǹkan tó ń fẹ́ fọ́lọ́run.
Ṣàmínà mẹ́ta mẹ́ta. Amina. Amina. Amina ya Allah. La 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 la. La ilaha illallah. La 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 la. Muhammadur Rasulullah. Ya Allahu illallah. Ya Rahmanu ilallah. Ya Rahimu illallah. Ya Maliku illallah. Ya Qudusu illallah. Ya Salamu ilallah. Ya Mu'minu. Ya Muhaiminu Allah ya Azizu. Ya Jabbaru illallah. Ya Ya Mutakabiru ilallah. Ya Khaliqu ilallah. Ya Bari'u ilallah. Ya Musawwiru Allah ya Ghafaru ilallah. Ya Qahharu Ya Wahhabu ilallah. Ya Razzaqu ilallah. Ya Fattahu ilallah. Ya Alimu ilallah. Ya Qabidu ilallah. Ya Basitu ilallah. Ya Qafidu Ya Rafi'u ilallah. Ya Mu'izzu ilallah. Ya Muzillu ilallah. Ya Sami'u ilallah. Ya Basiru ilallah. Ya Akamu ilallah. Ya Adilu ilallah. Ya Latifu ilallah. La ilaha illallah. Muhammadur Rasulullah. Ya Khabiru Ilallah. Ya Halimu ilallah. Ya Asimu. Ya Ghafuru ilallah. Ya Shakuru ilallah. Ya Aliyu ilallah. Ya Kabiru ilallah. Ya Hafizu ilallah. Ya Muqitu ilallah. Ya Hasibu ilallah. Ya Jalilu ilallah. Ya Karimu ilallah. Ya Raqibu ilallah. Ya Mujibu ilallah. Ya Wasi'u ilallah. Ya Hakimu ilallah. Ya Wadudu ilallah. Ya Mashidu ilallah. Ya Baisu ilallah. Ya Shahidu ilallah. Ya Haqqu ilallah. Ya Wakilu ilallah. La ilaha illallah. Muhammadur Rasulullah. Ya Qawiyyu. Ya Waliyyu ilallah. Ya Matinu ilallah. Ya Hamidu. Allah Ya Musil Ya Mubdihu ilallah. Ya Mu'idu ilallah. Ya Muhyi ilallah. Ya Mumitu Allah. Ya Hayyu Allah. Ya Qayyum ilallah. Ya Wajidu Allah. Ya Majidu ilallah. Ya Wahidu ilallah. Ya Ahadu Ya Samadu ilallah. Ya Qadiru ilallah. Ya Muqtadiru Ilallah. Ya Muqaddimu ilallah. Ya Muakhiru ilallah. Allah. Ya Awwalu ilallah. Ya Akhiru ilallah. Ya Zahiru ilallah. Ya Batinu ilallah. Ya Wali Ya Mutahali ilallah. Ya Baru ilallah. Ya Tawwabu ilallah. Ẹ̀wí dada. Allah. Àbí kiri o. Allah 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 Allah. Muhammadur Rasulullah. Ya
منتقم يا عفو الله يا رؤوف يا مالك الملك يا ذا الجلال والإكرام يا مقسط يا جامع الله يا غني يا مغني يا مانع يا ضر يا نافع يا نور يا هادي يا بديع يا باقي يا وارث إلى الله يا رشيد إلى الله يا صبور إلى الله لا إله إلا الله الله محمد رسول الله يا حنان يا منان يا ديان إلى الله يا سلطان إلى الله الله سيبي تنشيط لا إله تنشيط الذكر
tóbi kínú mi ó dùn dáadáa ní Allahu Akbar. Allahu Akbar. Ó yẹ wí ẹlẹ́ẹ̀kẹta ikú nílẹ̀ dáadáa kí Allahu Akbar kabira. Allahu Akbar kabira. Tẹ́wọ́ rẹ méjèèjì báyìí. Tẹ́wọ́ rẹ méjèèjì lórí ìdúró tó ń bẹ yẹn. À ń lọ síbi kútúbà. À ń lọ síbi kútúbà. Tí àwọn bàbá wo fi wá bá wa fi àṣẹ lé. Masha Allah. Tá a bá ti ké kútúbà yẹn tán, àwọn bàbá ó bá wa wí àwọn nǹkan tí wọ́n máa ń wí sí ní inú ilé pẹ̀lú ògo Ọlọ́run. Tẹ ọwọ́ rẹ méjèèjì gẹ́ bá a ti ṣe máa ń ṣe. Bá a ti ṣe máa ń ṣe, ó yá tẹ́wọ́ rẹ méjèèjì. A máa ń ṣe kútúbà ní gbogbo ọjọ́ Sunday. Bá a ti máa ń ṣe nìyẹn. Nínú 99 days yẹn 15 weeks náà la máa fi ń ṣe kí ni? Là á máa fi ń ṣe kútúbà. Gbogbo ọjọ́ Sunday la máa wá ń ṣe kútúbà báyìí. So kútúbà tá a máa wá ń ṣe last kútúbà yẹn ní eléyìí tá a fẹ́ ṣe yìí. Masha Allah. Bí n tó fẹ́ yẹn bó ṣe ká ẹ lára sí. Bí n tó fẹ́ bó ṣe ká ẹ lára sí. Ó ní mo ṣe fẹ́ kó máa ṣe àmì náà. Òun ló ṣe fẹ́ kó o máa ṣe àmínà sí. Torí final kútúbà. Final kútúbà lélẹ́yìí. Ó ní gbọ́ mi O lọ́wọ́. ò lè gbọ́ mi lọ́nà, ó tún dọdún tí ń bọ̀. Ọdún tí ń bọ̀. Ó dọdún tí ń bọ̀. Fún tọdún yìí. Fún tọdún yìí. Ó tún dọdún tó Ó bọ̀. tún dọdún tí ń bọ̀. Tẹ ọwọ́ rẹ kó máa ṣe àmì. Tẹ́wọ̀ rẹ kó o máa ṣe àmínà. Bá a ti ń dé ibùdó àmì náà kọ̀ọ̀kan. Bàbá ti ń débùdó àmínà kọ̀ọ̀kan. Bismillahirrahmanirrahim. Àmín. Allahumma salli wa sallim ala sayyidina Muhammadin sayyidil mursalin. Àmín. Káwọn èèyàn máa ṣe àmínà. Allahumma salli wa sallim ala sayyidina Muhammadin sayyidil mujahidin. Allahumma salli wa sallim ala sayyidina Muhammadin sayyidil shahidin. Àmín. Allahumma salli wa sallim ala sayyidina Muhammadin sayyidil khaifin. Allahumma salli wa sallim ala sayyidina Muhammadin sayyidil khashin. Allahumma salli wa sallim ala sayyidina Muhammadin sayyidil tahirin. Àmín. Allahumma salli wa sallim ala sayyidina Muhammadin sayyidil taibin. Allahumma salli wa sallim ala sayyidina Muhammadin sayyidil abidin. Allahumma salli wa sallim ala sayyidina Muhammadin sayyidil abidin. Allahumma salli wa sallim ala sayyidina Muhammadin sayyidil salihin. Allahumma salli wa sallim ala sayyidina Muhammadin sayyidil raqiin. Allahumma salli wa sallim ala sayyidina Muhammadin sayyidil sajidin. Allahumma salli wa sallim ala sayyidina Muhammadin sayyidil qa'imin. Allahumma salli wa sallim ala sayyidina Muhammadin sayyidil qa'idin. Allahumma salli wa sallim ala sayyidina Muhammadin sayyidil muttaqin. Allahumma salli wa sallim ala sayyidina Muhammadin sayyidil musafirin. Allahumma salli wa sallim ala sayyidina Muhammadin sayyidil nadimin. Gbogbo ọ̀rọ̀ ìkábàámọ̀ pátá Olúwa dákun má tún pọ̀ sí wa. Gbogbo ọ̀rọ̀ tá a fi máa dúpẹ́ lórí Olúwa dákun wá sọ̀ kalẹ̀ fún wa. Ìṣọ́ rẹ̀ ààbò rẹ̀ Olúwa dákun wá sọ̀ kalẹ̀ fún wa. Ìmáàtò kìkì wa káàkiri ní ti dáadáa Olúwa dákun wá fi sí kí ẹnìkan ká wá. Gbogbo àwọn olóore lọ́bẹ̀rẹ̀ sí fàánú wá wárí. Kápọ̀lẹ́ ó máa tẹ́sí wá gbogbo bí a bá rì sí. Ọ̀rọ̀ sí ọ̀rọ̀ àbùkù olùwàdàkùnmọ́jọ́ tọ́ sí wa. Gbogbo bí tá a ti ní olùwàdàkùnmọ́jọ́ àtẹ́mbẹ̀. Ọlọ́dàkùn wá ṣe àfọ̀mọ́ fún wa. Wọ́n fi wá pẹ̀lú ànábì Muhammad. Gbogbo àgbáyé pátá olùwàdàkùn. Mẹ́sà wá tẹ̀ wọ́n lórí bàbá ìjọba wa. Oore tó máa kankan látọ̀dọ̀ àwọn ọlọ́run. Irú èyí tó jẹ́ fún ànábì Muhammad olùwàdàkùn wá ṣe fún wa. Gbogbo ẹni tí ń tọrọ ọmọ pátá. Tó bá ní ọmọ lọ́sẹ̀ àyè yìí. Ọlọ́dàkùn mẹ́sà bá wa dáwọ́ lò. Gbogbo aboyún ti bẹ láàrin wa olùwàdàkùn wọn jẹ́ tí wọ́n bí wẹ́rẹ́. Ipò kíkà kíkà sẹ́ni kankan wa táwọn ọ̀dọ́kùn promotion lẹ́nu iṣẹ́ olùwàdàkùn wá ṣe fún wa. Allahumma salli wa sallim ala sayyidina Muhammadin afdalil Eléyìí tó ti awwalina tún wal ti parí. akhirin. Tá a gbẹ́sẹ̀ lébẹ̀ tá a sì máa mókè lu ayé náà kẹ́dẹ́ olùwàdàkùn wá tọ́ wa síbẹ̀. Wa ala jami'il Ilé àbíyá wal mursalin wa ala jami'il malaikati ìgbà tí mo kọ́ mi samawati wà lélẹ̀ àwọn dínà àjìmáyé.
أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا صلى الله عليه وسلم آله وصحبه وسلم أجمعين وسلم تسليما كثيرا كثيرا والحمد لله رب العالمين التحيات لله الزاكيات لله الطيبات صلوات لله السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين التحيات لله الزاكيات لله الطيبات صلوات لله السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين التحيات لله الزاكيات لله الطيبات صلوات لله السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين التحيات لله الزاكيات لله الطيبات صلوات لله السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم آمين 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 بسم الله أبلوا على ما يكون أبليم فيكون gbogbo tí mo fẹ́ kó ṣe fún mi Ọlọ́run tètè ṣe èyí tí mi ò fẹ́ kó ṣe fún mi. Mo fẹ́
Àmín. Kí gbohùngbohùn lọ sí ọ̀dọ̀ àwọn bàbá wa Maulana Sheikh Abdul Mumin Shuaib láti bá wa bárọ́kà ìjókòó yìí. Ṣùgbọ́n síwájú bẹ́ẹ̀ mo kí àwọn bàbá wa Sheikhul Ikhlas tí wọ́n wọlé lásìkò tí à ń jírẹ́bẹ̀ sí Ọlọ́run ní ọwọ́. Ahlan bikum. Ìwọlé wọn gbígbàdúrà ní fún wa. Alhamdulillah. Ọlọ́run dákun má ṣàjàrí bàbá wa pẹ́. Àmín. Hayyakumullahu wa bayyakum sa. Àmín. Ọlọ́run dákun má ṣàjàrí yín pẹ́. Àmín ya Allah. Gbogbo wa dákun ẹja jòkó gbogbo àwọn bàbá wa tí wọ́n ń bẹ ní orí ìmúnázọ̀ yìí ni mo fẹ́ kí wọ́n ṣe àdúrà fún wa. Látara bẹ́ẹ̀ ẹ ṣe sùúrù. Àwọn elétò ìlera kan ń bẹ ní tòsí wa níbí tó yẹ kí gbogbo ẹni tí Ọlọ́run bá fún ní àǹfààní láti lè fẹ́ yẹ àwọn kinní kan wò ní ara wọn opportunity bonanza ni wọ́n bá wá sí ibi báyìí kó lè jẹ́ àǹfààní fún wa. Àkọ́kọ́ ni pé ìwọ tó bá nífẹ̀ẹ́ sí 1000 naira ní àyẹ̀wò ṣùgbọ́n kó lè rọrùn torí pé yín tó máa ń wù mí láyé òun náà ni kí n máa ṣe charity gẹ́gẹ́ bí agbára mi ṣe ṣe kí ni. bó bá ṣiṣẹ́ mọ́. èèyàn 5 tó bá kọ́kọ́ dìde láti lọ síbẹ̀ yẹn màá san 5000 naira wọn ẹgbẹ́ Ọlọ́run tóbi. Allahu Akbar. lásìkò tó bá kàn án ṣùgbọ́n ẹ sì jókòó ná ẹ jẹ́ káwọn bàbá wa ká ṣàdúrà tí wọ́n bá ti ṣàdúrà gbogbo wa pátá mo fẹ́ ká so seed kí ni seed tá a fẹ́ so yẹn màá máa ṣàlàyé fún wa lẹ́yìn táwọn bàbá wa bá ṣàdúrà tán. in fadlikum. La ilaha illallah.